الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba atọ́nà ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad. Èyí ni ètò yín ètò wa àgbọ́yé Islam, ètò tí a yìí lè yí kalẹ̀ kó máa jẹ́ ìrántí àti ẹ̀san mánigbàgbé fún màmá wa Alhaja Elizabeth Babatunde ilé Gbogboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà. Àwọn dókítà wa wọ́n ti ń bẹ lórí ìkàlẹ̀ ní alẹ́ tòní láti tún máa bá ní pàbí yọ àbídún inú rẹ̀ jáde nínú tírà kan tí a pè ní Fathul Majid, níbi tí wọ́n ti ń ṣe àlàyé fún wa nípa bó ṣe yẹ kí àkídà mùsùlùmí, ìgbàgbọ́ rẹ̀, àdìọ́kàn rẹ̀ báwo ló ṣe yẹ kó rí ná. Àwọn nǹkan wo ló yẹ kí mùsùlùmí kó jìnnà sí, kó ta kété sí, àwọn nǹkan wo ló sì di dandan kí mùsùlùmí kó máa ṣe. Eléyìí ni àwọn nǹkan tí wọ́n ti ń bá mi ṣe àgbéyẹ̀wò nípa rẹ̀. Ní ìbágbàgbé níjẹjọ, àwọn dókítà wa wọ́n dẹnu lé àyà kan léyìí tí Ọlọ́run bá ti fi ń jú wa níwèé nípa bóòlà ṣe é pèpè sẹ́sìn. Àyà wọn ò ní á dẹnu lé tó fi di pé àsìkò tí ó fi lọ. Sọ lálẹ́ yìí lágbára Ọlọ́run, ṣébi tí a bá roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. Ibẹ̀ gan ibẹ̀ ni wọ́n ti kó o. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ á fi àpèrè lédìí tàbí ká fìdí lé àpèrè ká máa wá fi ara balẹ̀ láti máa bá ètò náà lọ. Pẹ̀lú ògbọ́n àpèjọ àlùjánnà onídẹ̀ra ni àtẹ̀yìn àtàwọn nígbàgbà. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, Muhammad ibn Abdillah, wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi. Asimbe lórí ayati afámẹ́nubà. آياتي ونعمة الشكر قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. آية àti ìdánilẹ́kọ̀ọ́ yìí tí a wà lórí rẹ̀ báyìí ó dájú pé àwa lọ́kọ́ bá wí ná síwájú ẹlòmíì, àwa tá a kà ń pèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run. Ṣé bẹ́ẹ̀ náà ni pèpè lọ sídìí ẹ̀sìn Ọlọ́run yóò máa ta bẹ́ẹ̀ ni tí ń wí ó sì tún máa ta bẹ́ẹ̀ lómi. Nígbà tó bá ṣe pé àwọn àlàkọ́kọ́ ń dọ́kọ́ bá wí, ibi tó bá kù sí àfikún àwọn náà lọ tún bẹ̀ sí o. Iná làwọn máa ń pàkíyèsí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́. Ike ẹ má lérò yìí pé bóyá ẹ̀yin lọ̀rọ̀ ń bá wí o, ọ̀bá wa wí o, wàláhì àwa ní ọ̀pọ̀lọpọ̀ ń tàn sọ kọ́kọ́ ń bá wí náà síwájú ẹni tí ń tẹ́tí gbọ́ wa. Kọ́nà ọba kọ́ran gbogbo wa lọ́wọ́ lórí àti máa tún bí tó bá kù díẹ̀ ṣiṣẹ́. Táyà yìí Ọlọ́run sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé kó sọ pé qul hadhihi sabili, sọ fún wa pé ilé yìí ń lójú ọ̀nà tèmi. Ad'u ila Allah, ojú ọ̀nà tèmi àlàyé rẹ̀ náà ni pé mò ń pèpè lọ sọ́dọ̀ Allah ala basiratin, lórí àmàdájú àmàyéké. Ana wa man ittaba'ani, iṣẹ́ mi nù èmi fúnra mi, òun náà sì ní sí àwọn ẹni tó ń tẹ̀lé tèmi. Wa subhanallah, ògo ni fún Ọlọ́run, mímọ́ ni fún ọmọ kúrò nínú gbogbo àbùkù. Wa ma ana minal mushrikin, èmi ọjọ́ kan nínú àwọn olùṣẹbọ. Táyà yìí àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ wọ́n pọ̀ jọjọ. Ẹ jẹ́ á mẹ́nubà díẹ̀ nínú wọn. Qul hadhihi sabili, sọ fún wọn pípé léyìí lójú ọ̀nà tèmi. A sì mà ẹ̀kọ́ ńlá tí ń bẹ lára gbólóhùn qul pé sọ fún wọn. Àti ṣàlàyé síwájú pé àmì ni nínú àwọn àmì tí ń tọ́ka sí Al-Qur'an, ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni. Kì í sọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, torí pé èèyàn lè máa sọ̀rọ̀ fún ara rẹ̀ kó tó máa para rẹ̀ láti pé sọ. Ọlọ́run ọba ló ń pa aláṣẹ ń bí ìpè kọ sọ. Kò sì tán lábẹ́ òfin Ọlọ́run kọ́ wa mú pólì yìí kọ́ já dànù kúrò lára àyà. Pípé Ànábì tọ́lọ̀ ní kọ́ sọ ti kú báwọn kan ti ṣe ń sọ látàrí àìmọ̀. Qul huwa Allahu ahad yóò sì máa bẹnu jíjọ́ gbẹ̀ndà al-qiyamah. Qul a'udhu bi rabbil falaq yóò sì máa bẹnu jíjọ́ gbẹ̀ndà al-qiyamah. Qul a'udhu bi rabbin nas yóò sì máa bẹnu jíjọ́ gbẹ̀ndà al-qiyamah. Torí àyè ọ̀gbà wa o, lábẹ́ òfin Ọlọ́run ọba wa. Àti pé sọ́mọ wo ni ọjà jà fún wa? Ilẹ̀ wo láfẹsẹ̀ tì
nígbà tá a bá finú fẹ́dọ̀ já kankan kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run pé kò gbọdọ̀ sí mbẹ́ mọ́ èèyàn lè jẹ́ mùsùlùmí mọ́ torí ìwọ tó ń ṣe ìmáàmù fáwọn èèyàn tọ́wá kí Fátíhà tán tọ́wá ní Allahu ahad a'udhu billah kìí Al-Qur'ani ló ń ké mọ́ wọn nítorí tí wọ́n já kúrò lára rẹ̀ kìí Al-Qur'ani ló ń ké mọ́ ẹ jẹ́ àmọ́ ṣàkíyèsí ìsìláàmù ohun èsèré rárá bó bá ti ṣe wá làásì bẹ́ẹ̀ láti ṣe gbé kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run àti látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ là á tẹ̀lé tá a fi ṣe láti là Ọlọ́run ọba kó jẹ́ ká ṣe ìsìláàmù wal janna. Ọlọ́run ká Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé hadihi sabili eléyìí lójú ọ̀nà àtẹ̀mí o eléyìí lójú ọ̀nà àtẹ̀mí ayé hadihi tariqati eléyìí ni ojú ọ̀nà àtẹ̀mí tariqat Ànábì sallallahu alaihi wasallam kí ni tariqat tiẹ̀ òní pé ad'u ila Allah mò ń pèpè lọ sọ́dọ̀ Allah lọ ń gbọ́ yẹn tariqat Ànábì ni òun ló sì yẹ kí mi pẹ̀lú rẹ̀ ká máa tẹ̀lé tariqat Ànábì sallallahu alaihi wasallam ló yẹ ká dì mú ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam òun ló yẹ ká fi sọ̀nà kìí ṣe ojú ọ̀nà ẹlòmíì tó yàtọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ mi pẹ̀lú rẹ̀ gbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run rẹ̀ sí wa kí ló wá dé tó fi jẹ́ pé màá sọ pé mò ń ṣe Islam màá wá mú tọ̀ríkọ ẹlòmíì tó yàtọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam màá fi sọ̀nà kọ̀tọ́ bẹ́ẹ̀ torí pé tó bá ti lè mú mi sọ wípé ìsìláàmù tó mọ̀ fi rán Ànábì sallallahu alaihi wasallam ni mò ń ṣe kò sì yẹ kọ́nà ẹnìkan tó wá wà tí ó wàá jẹ bàbàrà lọ́dọ̀ tèmi tí ó jojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ àbí sẹ́ni tó lọ́n tẹ̀lé tọ̀ríkọ rẹ̀ tó tún ní ìsìláàmù mi tó bá ti jẹ́ pé ìsìláàmù tó mọ̀ fi rán Ànábì sallallahu alaihi wasallam náà ni kò sí nǹkan míì tá a tó fẹ́ sí tá à ní rí lọ́dọ̀ Ànábì náà Ọlọ́run gangan fúnra ara rẹ̀ ló wá ń ṣàlàyé fún wa ń bì ibi ká Ànábì ó ṣàlàyé tọ̀ríkọ rẹ̀ fún wa torílẹ̀-èdè Lárúbáwá as-sabil ìtumọ̀ rẹ̀ ni at-tariq as-sabil ojú ọ̀nà at-tariq ojú ọ̀nà torí rẹ̀ ojú ọ̀nà tànábì ni o ó sì wà àlàyé rẹ̀ ní yíkí látọ̀dọ̀ Ọlọ́run ad'u ila Allah pé èmi ń pèpè lọ sọ́dọ̀ Allah Ànábì sallallahu alaihi wasallam ọ̀gá wa ẹni tí ń pèpè lọ sídìí rẹ̀ òun náà ni ọ̀dọ̀ Allah ẹni tí ń pèpè lọ sídìí rẹ̀ tọ̀ríkọ̀ Ànábì òun náà ni ad-du'a'u ila tawhidillah kí ni túmọ̀ pé à ń pèpè lọ sọ́dọ̀ Allah à ń pèpè lọ sídìí pé ẹsẹ̀ Ọlọ́run láàṣọ nínú ìjọsìn wọn nìkan ní kẹ́ máa sìn wa ikhlasul ibadati lahu duna al-alihati wal awthan kẹ́sì máa ṣàfọ̀mọ́ ìjọsìn fọ́lọ́run ẹ má fi àwọn nǹkan míì kẹ́ má fi ṣorogún fọ́lọ́run nínú ìjọsìn àwọn òòṣà àwọn ẹbọ àwọn gbogbo oríṣiríṣi táwọn èèyàn tó ń sìn lẹ́yìn Ọlọ́run ẹ ò gbọ́dọ̀ fi ṣorogún fọ́lọ́run ká sì jẹ́ ẹni tó ṣe wípé tọ́lọ́run la máa tẹ̀lé àṣẹ rẹ̀ láàdìmú àní jẹ́ni tó ṣe wípé tẹlòmíì la máa tẹ̀lé àṣẹ ẹlòmíì la máa mójútó ìtumọ̀ pa ń pèpè lọ sọ́dọ̀ Allah ìtumọ̀ Allahu tá à ń pèpè lọ sọ́dọ̀ rẹ̀ nu ká sí náà lónìkan ká pa ẹbọ tì ká sì jẹ́ni tó ṣe pé yóò máa tẹ̀ láti Ọlọ́run tọ́ ìpèpè yìí eléyìí tó ṣe pé iná ní ojú ọ̀nà tànàbì sallallahu alaihi wasallam òun náà ní nǹkan tí máa wáyé ala basira lórí àmàdájú àmàyéké ìyẹn ni pé gbogbo ẹni tó bá ti pèpè lọ sí ojú ọ̀nà Ọlọ́run ọba wa ó ń bùkátà láti nímọ̀ ó ń bùkátà láti nímọ̀ ó ń bùkátà láti wá ìmọ̀ yóò sì ní àmàdájú torí pé ìwọ tó fẹ́ pèpè lọ sí di nǹkan kan tó mọ̀ nípa rẹ̀ tó máa bí ọ léèrè ọ àgọ̀gán ibi tó yé mi máa ń mọ sọ ya àti pé tí mo ti ẹ̀ sọ náà mo gbìyànjú ní ó ní mà nípa rẹ̀ ìdí nu tó fi jẹ́ pé ọ̀tọ̀ ká gbé àwọn ọmọ wa dìde ká rán wọn lọ síbi tí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ nípa ìsìn Islam tí wọ́n kọ́ tí wọ́n fi dé orí pé wọ́n mọ̀ dájú ẹni tí wọ́n sì kọ́ yé wọn yéké káwọn náà fi lè wá máa ṣàlàyé rẹ̀ fálọ̀ mà torí gbogbo ìjọ tó bá wà láyé tí wọn ò lólùmọ̀ tó dángájíá tí wọn ò ní ẹni tó ṣe wípé ó ní àmọ̀dájú nípa ẹ̀sìn Ọlọ́run nítorí dájú ni pé àwọn ẹni tí wọn mọ̀ nǹkan kan àbí tí ò tiẹ̀ mọ̀ tó nǹkan kan àwọn náà máa tukọ̀ irú àlùmọ̀ bẹ́ẹ̀ wọn ò sì níbi ire tí wọ́n tukọ̀ wọn lọ jùlọ àìmọ̀kan lọ torí pé ẹni tó ti ṣìnà kò ní nǹkan kan tó lè fi ṣèyàn lórí ojú kó ṣìyàn lọ́nà náà lọ torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé àsìkò tí wọ́n gbìyànjú tó ń tírẹ̀nì àwọn ọmọ rẹ láti jẹ́ kí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn Islam ó sì tún kówó jọ ọba wọn wá ọ̀nà tí wọ́n tó fi lọ
wọ́n sì lọ sílẹ̀ lárúbáwá lọ kọ́mọ̀ sí báyọ̀ lọ sí al-Madina àbí wọ́n lọ sí Mẹ́kà wọ́n tún lọ kọ́mọ̀ nípa ẹ̀sìn Islam bí tí Islam ti wá wàláhì dáadáa lẹ́sìn fọmọ orí rẹ̀ ẹ̀ sì máa jẹ́ láéláé ní bóyá ẹ ti kú àbẹ̀ǹbẹ̀ láyé pàápàá jùlọ nígbà tó máa yẹ tó bá ní àmọ̀dájú tó sì ní àmọ̀yéké tó lọ́ọ́ ràn lọ torí bẹ́ẹ̀ tó náà sì tún dé tí ń pèpè lọ sí ọ̀dọ̀ Allah tí ọ̀jọ́ ọ̀dọ̀ ara rẹ̀ ní pèpè lọ. bàbá rere ló bírú ọmọ báwọn ìyá rere ló bírú ọmọ báwọn ẹ jẹ́ á jẹ́ kí wọn náà wà láwùjọ wa àwọn ẹni tá a fowó tọ́ wípé kí wọ́n lọ kọ́ ìmọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run ọba wa níbi tí ìmọ̀ ti lámì àwọn ẹni tó lọ kọ́ nípa ẹ̀sìn Ọlọ́run ọba wa tí ó sì jẹ́ pé àfojúsùn wọn ọ̀dọ̀ Ọlọ́run ọba náà ni yọ wà àwọn ọmọ tó ṣe pé tí wọ́n bá darí dé wọ́n fi wá mánà àwa náà mọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run ọba dáadáa ẹni tó bá ṣe bẹ́ẹ̀ investment ńlá ló ṣe o láàrin ìrìn àtọ̀ Ọlọ́run ọba wa ẹlẹ́jà jẹ́ kí gbogbo òun wá gbogbo ìgbà kọ́kàn máa dá lórí bí ọlọ́kọ̀wé ó di accountant ọlọ́kọ̀wé ó di lawyer tó bá yẹ ó di justice tó bá yá ó di gbá ó dà wo gbogbo ẹ̀ náà dá ṣùgbọ́n tọ́lọ́n ọmọ dá ju gbogbo ẹ̀ lọ ọmọ dá ju gbogbo ẹ̀ lọ torí rẹ̀ wọ́n tó ń dápara sí ẹni tó rán ọmọ rẹ̀ lọ sílé kí ó tó tún rán ọmọ rẹ̀ lọ sílé lárúbáwá tó tún lọ kọ́ mọ̀ ọmọ rẹ̀ ní dápara sí torí pé tí bàbá yẹn ṣe ní tí ó ṣe gbogbo yín lóore ni ní tí ó jẹ́ kí ayé yín kọ́ dáa kọ́run yín náà tún létò ẹ̀yin náà ẹ bá mi ṣàkíyèsí rẹ̀ kọ́run nílé ayé yìí ọ̀bà ṣe rí tó bá ṣe pé gbogbo wa ìmọ̀ nípa bá ṣe jẹun náà lápọ̀ ẹ rí i pé gbogbo màtá nǹkan náà bá ṣe jẹun náà ọ̀rá àdàkántáǹtì ọ̀rá àdí lọ́yà ọ̀rá àti ẹ̀dí wọ́n ti pè kó di anything engineer medical doctor at the end of the day àjẹbàjẹ́ àmú náà ni wọ́n parí sí so ṣùgbọ́n ìmọ̀ nípa àtọ́nà wàláhì kò rí bẹ́ẹ̀ ìmọ̀ nípa àtọ́nà ó dá lórí bóòlù ayé yìí ó sì létò ó rí i pé kò bá jẹ́ medical doctor náà ni kò bá jẹ́ engineer ni kò bá jẹ́ ẹnìkan tó dipò òṣèlú mú ni kò bá sì jẹ́ wẹ́rì pé gbogbo wọn bùkátà olùmọ̀ tí ó ṣàlàyé fún wọn pé ẹjọ́ afẹ́ dáwọ́lé nǹkan kan kí lẹ́sìn sọ ń pa rẹ̀ níta ń ṣe yìí kí lẹ́sìn sọ ń pa rẹ̀ níbo ló kù díẹ̀ káàtó sí ẹ sọ fún wa ká tún ṣe gbogbo yẹn bùkátà olùmọ̀ nípa ẹ̀sìn Islam bákan náà à ń tún bùkátà rẹ̀ torí ká lè rí gbére dé sí lẹ́yìn ìgbà tá a bá kú ẹ̀rí fáwọn ẹni tí ò tiẹ̀ tẹ̀sùn fún rárá gan ní lọ́pọ̀lọpọ̀ gbà tí nǹkan bá ṣe wọ́n bẹ́ẹ̀ kú fún wọn ta ni wọ́n lọ sábà wọ́n lọ bá lè má mú ni yẹ wá sí bẹ́ẹ̀ ṣe é ṣe o kò sì wúlò rárá kí á lè túmọ̀ pẹ́ lọ́ba ẹni ò ní láárí kí lè túmọ̀ pẹ́ lọ́ba sọ eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fowó rẹ̀ tó bá fi rán ọmọ lẹ́kọ̀ọ́ kọ́lọ́ kẹ́kọ̀ọ́ wá nípa ẹ̀sìn Islam nítorí dá ló ṣe a sì gbọ́dọ̀ ríru wọn láwùjọ wa ká rí wọn kí nọ́mbà wọn tó yẹ tá à ń bùkátà ní Olúbàdàn bí báyìí à ń bùkátà láti rí àwọn olùmọ̀ tó ṣe pé wọ́n ní àmọ̀dájú àmọ̀yéké lọ́nà tó ṣe pé tá a bá fẹ́ wádìí nípa àmọ̀ kan nínú àwọn àmọ̀ tí ṣẹ̀ríà wa ká níye nọ́mbà tá à ń bùkátà bí Ìbàdàn ti ṣètò yìí lápèjúwe ilmu mìíràn ìmọ̀ nípa bá ṣe pín ogún à ń bùkátà ká níye nọ́mbà tó tó jẹ́ pé ní gbogbo kọ́nà tí ọ̀rọ̀ afẹ́pínpín nílànà ẹ̀sìn Islam tó bá ṣẹlẹ̀ ọlọ́ba sheikh lágbájá ọlọ́ba ustaz lágbájá àwọn eléyìí onímọ̀ nípa rẹ̀ àmọ́ nígbà tó bá ṣe pé lílu ṣètò yìí báyìí nìsín èèyàn kan ṣoṣo náà lọ́mọ pín ẹgbẹ́ kàsáárà nù kọ́nà ọba ọkọ mọ̀ fi ṣàdánwò fáwà àbí kó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn púpọ̀ wà tí wọ́n sọ pé àwọn mọ̀ àmọ́ nígbà kálukú bá pín tọ́tọ̀ ìwọ náà wo bàbá pín dáadáa tọ̀ bàbá sì pín dáadáa forí jọ orí bá a ṣe mọ́ ọ ṣé eléyìí wà ní táwọn fẹ́ aláwọn ẹni tó ní àmọ̀ dájú tó ní àmọ̀ yéké torí ẹ̀ ìpèpè Ànábì sallallahu alaihi wasallam lórí ìmọ̀ tó dájú lórí àmọ̀ yéké Ànábì wa ni eléyìí lójú ọ̀nà tèmi o òun náà sì lójú ọ̀nà àwọn ẹni tí ń tẹ̀lé tèmi àkọ́kọ́ ẹni tí ń tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam làwọn sàhábà nímà àwọn sàhábà wàmà àwọn sàhábà òjókòó tẹ̀tẹ̀rẹ̀ kọ́ ọmọ tara wọn jẹ ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ láwọn àwùjọ ẹ̀rí pé àwọn ẹni tí ń pèpè lọ sí ẹ̀sìn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lè má ní màkà lọ títí àwọn sàhábà sì dúró àwọn kẹ́kọ̀ọ́ wọ́n ní àmọ̀dájú wọ́n ní àmọ̀yéké torí ẹ̀ èmi tí wọ́n fẹ́ pèpè lọ sí di nǹkan kan mo ní láti mà nípa rẹ̀ ìdí náà tó fi jẹ́ pé àgbọ́dọ̀ wà mọ̀ ìgbà táwọn kan wá jókòó táwọn kọ́ mọ̀ nítorí pé táwọn bá mọ̀ àwọn náà tó fẹ́ pẹ̀lú mi wọ́n wá dúró wọn àfi wọn rẹ́rìn ó ní ẹ̀wọ̀n mẹ́sẹ̀ ń bá àsìkò jẹ gbogbo àlùmọ̀ ti sọnù àwọn ń kọ́ mọ̀ àlùmọ̀ tó sọnù kí láti dá wọn padà ń di sísọnù ṣebí mà náà ni nígbà tó bá gbórí gbàdúkú tá a gbódò lọ bá wọn tá a fẹ́ fi dá wọn padà tí àwọn ò ní fà wá sáwọn la pọ̀ jù ní àbáwọn ni wọ́n pọ̀ jù wá lọ ìgbà tá a fi mọ̀ bá wọn sọ̀rọ̀ nítorí dájú ni pé wọ́n fà wá náà lọ pẹ̀lú wọn ni wa ma ana minal mushrikeen
ọ̀rọ̀ ńlá lélẹ́yìí o pé gbogbo ẹni tó bá pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́ ń gàn gbọ́dọ̀ jọ́sẹ̀ bọ̀ torí pé ẹni tó pèpè lọ sí di ẹ̀sìn náà òun tó jọ́sẹ̀ bọ̀ ẹ̀ka kí á lọ ní tó fẹ́ tà ò ní nǹkan kan tó wúlò tó fẹ́ tà torí délé ìjọba tọ́ lẹ́yìn ìgbà tá a ti gbọ́ àyà yìí pé ká pèpè lọ sọ́dọ̀ Allahu tó tún tọ́ kọjá pé dáwà wa yóò wá dá lórí kọ́dọ̀ ara là ń pèpè lọ àbíkọ́ sọ́tọ́ kọjá pé ọ̀dọ̀ àfáà là ń pèpè lọ sọ́tọ̀ kọjá pé ọ̀dọ̀ àwọn ọ̀gá wa là ń pèpè lọ kì í sọ̀dọ̀ lọ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sọ́sì tọ́ kọjá pé gbogbo pèpè wa ọkàn dá lórí ẹ̀bùn wa lówó náà ni òkúkú tọ́ lẹ́yìn tó ti gbọ́ àyà ìgbà yìí sọ́sì tọ́ kí èèyàn jẹ́ni tó máa pèpè kó sì má mímá kọ́tọ́ o ọ̀tọ̀ kí èèyàn máa pèpè láì mímá ọ̀pọ̀ nínú àwọn èèyàn lónìí láwùjọ ẹni tó ṣe kó lè pàṣẹ ìsirẹ̀ tì kó fi lélẹ̀ kó fọ́nà alẹ̀ kó mórí lé ìlú àìmà kó lọ bá àwọn èèyàn tí ó mọ̀ lórúkọ kó ń pèpè lọ sí díẹ̀ sísá oúnjẹ ìsìn yẹn tó dáa ni ṣùgbọ́n bóun ni ọba sì dáa tó bá sì pẹ́ ní mànà nítorí pé ọ̀hún mọ̀ nǹkan kan nípa ìsìn Islam ẹlòmíì lè jẹ́ mẹ́kù ẹlòmíì kápẹ́ńtà ni ẹlòmíì télọ̀ ni ọ̀pá sẹ́tì òfin lélẹ̀ fọ̀nálẹ̀ ọ̀fàyálẹ̀ ó lóun pèpè lọ sí sọ́dọ̀ ọlọ nítorí dáa ní tó ń sọ lẹ́nu ṣùgbọ́n ǹjẹ́ tó ń ṣe yàn sọ̀wárí orídìí fi múlẹ̀ bí sáà ní ta lè fi wé tó bá ní ẹgbẹ́ làwọn sàhábà ń ṣe sàhábà kan ògbódò lọ pè yàn kòjò yọ òdo orí tó kún fòdò kan ògbé lọ pè yàn rí nítorí pé sàhábà pè yàn lọ sí jẹ́sìn Islam pẹ̀lú ìmọ̀ àbọ̀ ọ̀gbọ́n tó lọ sọ ni ana wa man ittaba'ani ọlọ́run ká náà lọ sọ pé àtẹ̀mí àtàwọn tí ń tẹ̀lé tèmi gbogbo wọn ni wọ́n wá mọ̀ nítorí pé táwọn sàhábà ń ṣe náà nù kálukọ́ wa kọ́ mọ̀ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam tó bá sọ pé àṣẹ bá anábì náà lọ sọ pé ballighu anni walau aya ẹ jíṣẹ́ mi kódà kó sọ ayẹyẹ ọ̀kan bẹ́ẹ̀ ni ayẹyẹ ọ̀kan tó jíṣẹ́ rẹ̀ ọmọ ń parí tí wọ́n dúró kọ́mọ̀ yìí tó kúkú dúró kọ́mọ̀ yìí ẹlòmíì gan bẹ sọ pé káwọn ní kọ́ kálí bá tàtà kọ̀ mọ́ bí kékeré ní jálè bá tàtà so eléyìí ni máa fà tó fi jẹ́ pé ńgbà tá a bá ti wá mọ̀ àlọ́ ló kú tá a mọ̀ pa torí ẹ̀ ìwọ́n ti ẹ̀ ń tọ́nà ọ̀ràn ọlọ́tọ̀ máa ṣe ní ká kọ́lé ọlọ́run ràn wọ́n lọ nídìí ká máa télọ̀ sí ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́ nídìí ká ṣe mẹ́kò kọjú mọ́sẹ̀ rẹ̀ nídìí iṣẹ́ rẹ̀ ìtọ́ba lè ṣe ń dáwà máa ṣe ìtọ́ba gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ wọn náà máa ṣe dáwà ìpèpè lọ sọ́dọ̀ ọlọ́run gan pẹ̀sẹ̀ ìgbà tá a bá sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà mí nídìí iṣẹ́ rẹ̀ fi tọkùn fi àmánà kò fi kàn jẹ́ni tí ó ṣe fọkàn tán àwọn yóò máa bí ọlọ́run pé kí ló dé nígbà tẹ́ ẹ ra nǹkan yín 5 naira ẹ pé 10 naira ó pe Islam ni Islam lọ́kọ́ mi kékeré wọn àṣòdodo èyí ti rí tó fi jẹ́ pé nígbà tó ṣe pé táyà kan lójú ẹ̀ ṣe pé mẹ́ta nígbà tí mi ò sí ń bẹ̀ ìnà Islam lọ́kọ́ mi kékeré ṣòdodo eléyìí yóò jẹ́ dáwà tiẹ̀ bí ìwọ ti ṣe màmá àti bóyè rẹ ti ṣe máa ṣe ń di iṣẹ́ rẹ náà ṣùgbọ́n ká pèpè lọ sí díẹ̀ sọ ọlọ́run lórí àmọ̀dájú àmọ̀yéké iṣẹ́ àwọn ẹni tó ní màlẹ́lẹ́yìn àwọn ẹlẹ́ni tó máa ṣe léyìn àwọn náà ò sì gbọdọ̀ káàárẹ̀ wọn ò sì gbọdọ̀ kọ́lẹ̀ wọn ò sì gbọdọ̀ fàsẹ́yìn bẹ́ẹ̀ torí pé nígbà táyìn bá ti fàsẹ́yìn bẹ́ẹ̀ nítorí dájú náà nípa ẹni tí ọ̀kájú òṣùwọ̀n iná yóò máa ṣe àbúrò máa wá bẹnu àtẹ́lù àwọn nígbà táyìn ò ṣe. eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ mójútó eléyìí kájẹni tó ṣe pé wọ́n máa pèpè lọ sí díẹ̀ sùn ọlọ́run pẹ̀lú wọn torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tí ń bùkátà àmà ni kì í ṣẹ̀sìn jọ ipò máa ń fa ìmọ̀ kan sí ìpèpè lọ sọ́dọ̀ ọlọ́run bó ni ò ṣe ní dìpèpè lọ sí di nǹkan míì àfi kéèyàn nímọ̀ torí pé téèyàn bá ti nímọ̀ ìpèpè lọ sọ́dọ̀ ọlọ́run yóò di nǹkan míì máyà lọ́wọ́ torí ẹ̀ Al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala ó ní fáǹfààní wa o àwọn tá à ń pèpè lọ sí díẹ̀ sùn ọlọ́run ọba wa ó ní ká lọ mọ̀ wípé ad-da'watu ila Allahi azza wa jalla maratibuha thalatha ó ní ìpele mẹ́ta ẹni pèpè lọ sí díẹ̀ sùn ọlọ́run ọba ní ìpele wọ̀nyí ńṣe ló sì wáyé látàrí báwo lẹni tá a fẹ́ pè ti rí nítorí pé ẹni tá a fẹ́ pè lọ sí díẹ̀ sùn ọlọ́run ọba wa imma an yakuna taliban lil haqqi muhibban lahu inú kọjá kó náà wá òdodo ó sì nífẹ̀ẹ́ sódodo mu'thiran lahu ala ghayrihi yóò sì jẹ́ni tí ó fún òdodo lọ́lá lórí nǹkan méjì èso òdodo ní kí a tó bá ti mọ òdodo wọn ní ẹni tó bá rí bẹ́ẹ̀ ó ti ń rẹ̀ ń gbẹ ipò fẹ́ mọ òdodo
ó sì nífẹ̀ẹ́ sí òdodo tó bá sì ródodo yóò pa tí ń ṣe tì ẹ̀rí pé èèyàn púpọ̀ wà bẹ́ẹ̀ yóò ní nǹkan yìí là ń ṣe báwa sì ṣe mànú àmọ́ tẹ́nìkan bá lè convince wa wípé nǹkan míì wà tó tún jódodo jùlọ àṣetán ká filẹ̀ tó irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn nípele alákọ̀ọ́kọ́ báwo láti ṣe pè wọ́n wọn ni yóò dà á bil hikma wọn ni ọgbọ́n tó dópin láti pẹ̀lú wọn ọgbọ́n tó dópin láti pẹ̀lú wọn ọgbọ́n tó dópin tí wọ́n ń sọ kò túmọ̀ sí ká máa parọ́ kò sì túmọ̀ sí pé ká ródòdó ńlẹ̀ ká máa sọ nǹkan míì àbí ká máa pa àlọ́ kò túmọ̀ síbẹ̀ wọ́n ní pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ òye àtìmọ̀ àtàkàwé àtàwọn ẹ̀rí ọ̀rọ̀ láti máa bá sọ̀rọ̀ nítorí pé òun kì í ṣe alágídí kì í sì ṣẹni tí ọ̀fẹ́ òdodo lò òun tí ń wá tẹ́lẹ̀ tó á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ̀rọ̀ á sì máa máwọn àkàwé wá fún àwọn ẹ̀rí ọ̀rọ̀ tó múnádóko á tún máa mú wọn wá fún ẹni kí bẹ́ẹ̀ máa ṣe sọ ní ọmọ ìwọ́lá yóò sì máa fi hàn yín pé láti sin lọ ohun tóun dì mú tẹ́lẹ̀ tóun pè lọ́nà òun tún fi sí ọ̀nà mọ́ eléyìí ò bùkátà ká máa kìlọ̀ fún kò sì bùkátà ká máa bá a ṣe fàǹfà gẹ́gẹ́ bí Imam Ibn al-Qayyim ti sọ. ẹlẹ́ẹ̀kejì òun náà lẹni tó ṣe wípé kana mushtaghilan bi didd al-haqq èyí tí kìí sòdodo ńlò ń ragbálí ìbàjẹ́ ló fi sọnà ṣùgbọ́n tírú rẹ̀ bá lọ mọ òdodo ó súnmọ́ ó fún òdodo lọ́lá ó sì dì mọ́ ìbàjẹ́ ló ń ṣe ṣùgbọ́n tó bá mọ òdodo ó súnmọ́ ó dì mú ó sì máa tẹ̀lé irú àwọn eléyìí ètò òun bùkátà òun náà ní kìlọ̀ á sì kìlọ̀ fún bóyá á sì sì kìlọ̀ fún irú aburú tí ń bẹ nínú kéèyàn kú lórí ètò dìmú irú dáadáa tí ń bẹ nídìí ká ṣiṣẹ́ kúrò nínú ètò dìmú ó sì dájú pé gbogbo onílàákà ìláyé èyí tó dáa ló wọ́n fẹ́ ṣe èyí tí ọ̀dà ń kọ́ yóò fẹ́ pàtì ọ̀nà wo láwọn àgbà ṣe ìkìlọ̀ yìí fún bit-targhib wat-tarhib á fi dáadáa tí ń bẹ nínú dáadáa hàn á sì dẹ́rù aburú tí ń bẹ nínú ẹ̀dá á dẹ́rù rẹ̀ bá onílàákàyè dáadáa ni ó sàrí sí kí ó sì jìnnà sáìdá. ẹlẹ́kẹta nínú ìpele àwọn ẹni tá à ń pè àtọ̀nà tá a gbà pè wọ́n òun náà ni an yakuna al-mad'u mu'anidan kẹ́ni tá a fẹ́ pè ọ̀dì alágídí mu'anidan tó ṣe kó n ti kọ̀ pàkọ́ sí òdodo kí ni wọ́n fẹ́ fi ṣe ẹ máa tanra yín jẹ bí ní sọ gbogbo onítùmọ̀ bẹ́ẹ̀ lòún rí fa hadha yujadal billati hiya ahsan pálẹ́lẹ́yìí o á bá a ṣe fanfa lọ́nà tó dáa á jàyàn lọ́nà tó dáa kìí ṣe pé wọ́n yí báyìí wọ́n fẹ́ kábùkù ó sì jìyà á bá a ṣe kí ló ní tó ń fi ṣe tó ń ṣe yọ sọ tiẹ̀ àwọn sì so ìtawà ni àwọn àjọ máa gbé ìyẹ̀wò síra wọn pé sórí kí ètò ń ṣe yín gan ó mẹ́hẹ̀ ń bí báyìí kò ṣeé ṣe ń bí báyìí ẹ̀rí tó mú àná fún nǹkan kìí sẹ́ẹ̀rì títí tọ́lọ̀ wọn fi ràn wá lọ́wọ́ tí ó fi ṣe ti ń ṣe sílẹ̀ tó bá wá jẹ́ wípé arákùnrin yìí àbí arábìnrin yìí pẹ̀lú ìyàn tí àjọjà yìí lọ́nà tó dáa yìí ọ̀gbọ́kọ̀gbà tó a lè gbé àríyànjiyàn yìí gbóná díẹ̀ lọ́nà tó ṣe pé ó tún lè mú kó fi ti ń ṣe sílẹ̀ tó eléyìí jẹ́ ìtọ́rọ̀ máa ad-da'watu ila Allah. ẹ̀rọ ọmọ ẹ̀yà mi olùtẹ́tígbọ̀ mi ọ̀hún ọ̀rọ̀ ló ti gbọ́ yìí nípa ìdí ṣe tọ̀ríkọ̀ Ànábì Muhammad sallallahu alayhi. àwa ní tìjẹ́ kí dókítà wọn lọ káfí gbẹ́lẹ̀ nípa àwọn ìbéèrè tí ń bọ̀ yìí. ìkíní bẹ̀ ni pé nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni ìpèkèsẹ́sọ ọlọ́run ojúṣe gbogbo wa ni atọ́kùnrin àtobìnrin. lásìkò táwa yìí
à ń rí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin àtọ̀sọ́rọ́ àti igbá àtàwọ̀ tó lórí móhùnmáwòrán lórí rédíò táwọn náà lè ṣèpèpè lórí rédíò àbí lórí tẹlifíṣàn ni ẹnìkan ló tó mú lórí wọn bá wọn o. alhamdulilayi kò sí tó ní pé obìnrin náà kọ́ mọ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ lópin ìgbà tó bá ṣe pé kò lẹ́hùn rẹ̀ lọ́nà tó fi lè dá wàhálà àti fìtínà sílẹ̀ ó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ó níláárí ó ń pèpè lọ sí díẹ̀ sùn ọlọ́run lọ́nà tí òfin rẹ̀ dá fìtínà sílẹ̀ kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n nígbà tó bìnrin tó bá wá fẹ́ hàn lórí amóhùnmáwòrán ó gbọ́dọ̀ múra nímúra tẹ́sán Islam tó ní ká múra torí pé ọlọ́run ọba gbà kóbìnrin ó gbé ọ̀ṣọ́ rẹ̀ hàn nìkẹ́ni ọ̀ṣọ́ sì polisi méjì ọ̀ṣọ́ tààrà ara wa gángan àti ọ̀ṣọ́ tá a fi lórí ara so gbogbo eléyìí kò gbọ́dọ̀ gbé hàn nìkankan a sì mọ̀ pé nígbà tí ó bá báyàn sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán ọ̀rọ̀ rẹ̀ ti kọjá nínú ilé ó ti jáde sí gbogbo àgbáńlá ayé jábà á jáde nínú ilé lọ sọ́jà ó fẹ́ lọ ra nǹkan àbọ̀fẹ́ jáde nínú ilé lọ kí àwọn òbí rẹ̀ ó ní bọ́lá wọn bá ti sọ pé yóò múra báwo alẹ́ ní tó fẹ́ bọ́ sórí amóhùnmáwòrán yóò múra bọ́lá ti ṣe ní ó múra ó sì bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ la fẹ́ gbọ́ èyí ṣe fọ́tò rẹ̀ àbójú rẹ̀ la fẹ́ wò lórí rẹ̀ yóò bo gbogbo ara rẹ̀ bọ́lá ti ṣe ní kó bora rẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà. ìbéèrè mi tó ní wípé nínú ṣẹ̀ríà Islam ó láwọn ọ̀nà kankan lẹ̀ ní ìta ní fi bá obìnrin wí ìyẹn ìyàwó ilé tí ó bá di púpọ̀ bá fẹ́ gbọ́ràn wọ́n ní ká yan obìnrin lódì ìgbó láàyè obìnrin lódì dà bóò là á ṣe yan obìnrin lódì. yan obìnrin lódì ó pín sọ́nà méjì ó di alákọ̀ọ́kọ́ omi ká yan lódì níbi ọ̀rọ̀ ká má bàa sọ̀rọ̀ ṣùgbọ́n léyìí lábẹ́ òfin Ọlọ́run kò gbọ́dọ̀ jújọ́ mẹ́ta lọ ìjọ́ mẹ́ta àbí wọ́n pè lóru mẹ́ta torí pé òru ló máa ń síwájú ọ̀sán tàbá yan lódì fóru mẹ́ta tí ò bá gbọ́rọ̀ tó bá di òru kẹrin á bá sọ̀rọ̀ a tún lè bẹ̀rẹ̀ odi eléyàn lóru karùn-ún yẹn ni pé jọ́ mẹ́ta àmọ́ àníjẹ́ ọmọ lọ gbọ́rọ̀ á fìjọ́ kan là láàrin lópin ìgbà tó bìnrin ọba gbọ́rọ̀ ilé ìjẹ́ odi ti ọ̀rọ̀ odi ti ibùsùn òun náà ni ká kọ̀yìn sí lórí ibùsùn wa èsì ká jáde kó lè o inú ilé náà lájọ wa orí ibùsùn kan náà lájọ sùn àwọn kàkà kó sí pé àwọn àjọ kọjú síra wa ìpàkọ́ làwọn kọ sí nísì wọ́n máa wò pé ńgbọ̀ bá sọ ọ̀fọ̀ ọ̀tọ̀ ìwọ sì máa wò pé ńgbọ̀ bá gbọ́rọ̀ ìwọ náà bẹ́ẹ̀ ni so eléyìí kò ní numbers of days eléyìí títí tí ó fi gbọ́rọ̀ ó ti wá gbọ́rọ̀ tó ti bẹ́ẹ̀ náà ọkọ ní òtí gbọ́rọ̀ tí ó rà pẹ̀lẹ́ pẹ̀lẹ́. lẹ́yìn bàbá alágídí ni torí pé Ọlọ́run bá ti sọ fún wa pé táwọn obìnrin bá ti wá gbọ́rọ̀ ẹ̀mí jẹni tó tún wá sánà káwọn obìnrin tún máa sẹ́yìn. Ọlọ́run bá ti san ilé san olórí wọ́n ní kí ìgbẹ́ ọkọ̀ pọ̀ sẹ́ńbà náà ní ọbẹ̀ oge tẹ́lá tó dẹ́ pé àwọn dókítà wa fún ìbéèrè kan àbó mi ẹkùn sórí 0803285 olóòtú ètò ní Abdulrasheed Abdulaziz ẹni tó gbọ́ wá sílẹ̀ ní Lanre Ọ̀sásọ̀nà títí ọjọ́ mẹ́jọ lágbára náà bá ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Awal ma'asalama ọ̀ṣà.